láàrin oṣù náà wọ́n rò pé ẹ̀ṣẹ́ ṣó ni àwọn èèyàn máa wò pé kí ló ń ṣẹlẹ̀. Àṣejẹ bàṣírí tá a fi ń san gbèsè tá a fi ń rí gbèsè wa san. Kí lẹ fẹ́ lọ bá mi wá fún iṣẹ́ yẹ̀yìn èèyàn mi? Ẹ lọ bá mi wá ìkòkò àṣejẹ yín. Ẹ yọwọ́ ọjà kúrò lára ìkòkò àṣejẹ yìí. Kẹ́ ẹ bá mi wá ẹ̀dọ̀ màálùú èyí tí ò tí ì wọ́ mi. Tán bá ní ẹ̀dọ̀ màálùú tí ò tí ì wọ́ mi, tán bá pa á kán tó kì í sínú omi, òun ni wọ́n ti gé ìtàn fẹ́ gé fún yín kúrò nú ẹ̀. Ẹ bá mi wá èpo jẹ̀bù. Kẹ́ ẹ bá mi wá ìyẹ̀rù osùn. Ẹ bá mi wá ata àjọsì. Ẹ lè lo 9, ẹ sì lè lo 16 bẹ́ẹ̀ bá ṣe máa tá jẹ sí ni. Báwo lẹ ṣe fẹ́ wá ṣiṣẹ́ yìí? Ẹ bá mi gé ẹ̀dọ̀ màálùú yìí sí ọ̀nà 16. Ọ̀nà 16. Ẹ kó dà sínú ìkòkò àṣejẹ yìí. Ẹ lọ ata àjọsì yìí kó kúnná dáadáa. Ẹ lọ èpo jẹ̀bù yìí kó kúnná dáadáa. Ẹ dà á sí. Ẹ fepo sí. Ẹ fi iyọ̀ sí díẹ̀ sí. Ẹ gbé kaná. Ẹ sè é. Ẹ fomi díẹ̀ sí. Ẹ máa sè é. Ẹ sè é. Ẹ sè é. Kómi gbẹmọ lára dáadáa. Nígbà tó bá jiná tán, ẹ jẹ́ kó tutù díẹ̀. Ẹ bá mi tẹ́ aṣọ funfun sílẹ̀. Ẹ ti wá ìyẹ̀rù osùn. Ìyẹ̀rù osùn náà lẹ̀ ń wò yìí. Ìyẹ̀rù osùn. Ẹ bá mi tẹ Ifá Ògúndábèdé olórí olè. Ẹ fi ìyẹ̀rù osùn tẹ, òun lẹ̀ ń wò nínú àwo funfun yìí. Bẹ́ẹ̀ ni, tẹ́ ẹ bá tẹ̀ kí lẹ fẹ́ ṣe ẹ̀yin ọmọ ìyá mi? Ẹ wá pe gbólóhùn yìí sí sínú ìyẹ̀rù osùn yìí. Ẹ ní Ifá ní sanwó. Ifá ní sanwó. Ifá ní sanwó. Ògún ní ṣagbe. Ògún ní ṣagbe. Ògún ní ṣagbe. Òrìṣà ńlá là ń dá aṣọ tuntun fún. Òrìṣà ńlá là á dá aṣọ tuntun fún. Òrìṣà ńlá là á dá aṣọ tuntun fún. Bí ọmọdé bá jẹ gbèsè ribiribi, jẹ̀bù ní bò ó. Bí àgbàlagbà bá jẹ gbèsè ribiribi, jẹ̀bù ní san. Ẹ máa wá bá mi sọ yìí pé ẹran ní bàṣírí ẹ̀dọ̀. Ẹran òun ní bàṣírí ẹ̀dọ̀. Ǹjẹ́ ọkùnrin ìlú, obìnrin ìlú, ẹ wá bàṣírí èmi Kọ́láwọlé ọmọ Amúlébọjà lọ́jọ́ tòní o. Ògúndábèdé o. Ògúndábèdé o. Olórí olè wá lọ sígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé kó o lọ gbé owó ńlá tí màá fi san gbèsè báyìí báyìí, tí màá fi ṣe nǹkan báyìí báyìí wá fèmí lágbájá ọmọ lágbájá. Ẹ ṣàdúrà sínú ìyẹ̀rù osùn yìí. Ẹ ti kọ́kọ́ tẹ́ aṣọ funfun sílẹ̀. Orí aṣọ funfun lẹ fẹ́ gbé àṣejẹ yìí sí, lẹ fẹ́ kó àwọn nǹkan sí. Orí aṣọ funfun lẹ sì fẹ́ jókòó sí. Nígbà tẹ́ ẹ bá pa ọfọ̀ yìí tẹ́ ẹ pe gbólóhùn sí tán, ẹ wá da ìyẹ̀rù osùn tẹ́ ẹ tẹ̀ lódù tẹ́ ẹ pe ohùn sí yìí. Ẹ dà sínú àṣejẹ yìí. Ẹ rò ó pọ̀, ẹ rò ó pọ̀. Ẹ wá jẹ, ẹ kó jẹ. Ẹ wá mu ọtí ṣìnáàpù àbí gin. Ẹ mú lé lórí. Kábíyèsí ọba mi Èdùmàrè. Ẹ wò ó, láàrin oṣù náà wọ́n rò pé ẹ̀ṣẹ́ ṣó ni àwọn èèyàn máa wò pé kí ló ń ṣẹlẹ̀. Akọ́láwọlé ọmọ Amúlébọjà +229 97 18 79 66 á bá wa lára mu.